fẹ́ sáré dé ìpàdé àwọn ẹlẹ́yìn. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala. hello. wàhálà máa ṣẹlẹ̀. mi bí o ti gbowó o ti gbà ẹ sáré ṣe 3 million sí mi ẹ ṣe 3 million sí mi ẹ bẹ sáré dé ìpàdé àwọn ẹlẹ́yẹ sáré ṣe ó ṣe ó ṣe o iṣẹ́ babaláwo pè àwa mọ̀ sẹ́ àmọ́ ògùn àmọ́ sí àmọ́ ògùn. kí ló ń dòwó kí ló ń dòwó pásítọ̀ Kasala kó ṣáàtì dòwó kò tiẹ̀ gbọ́n kankan kí ló ń dòwó kí ló ń dòwó pásítọ̀ Kasala kó ṣáàtì dòwó kí ló ń dọ̀lá kí ló ń dọ̀lá. mo ṣiṣẹ́ babaláwo lójú àlàmúdẹ̀ gba 3 million naira lọ́wọ́ àwọn ọmọ awo tẹ́mi ní convert kúrò níjẹ́ pásítọ̀ ti jẹ́ awo ìbáyọ̀ dẹ̀ pé awo fẹ́ pé o tẹ́mi ní convert kúrò níjẹ́ pásítọ̀ báyọ̀ dẹ̀ pé ó dẹ̀ pé awo fẹ́ pé mi o 3 million naira ọmọ ìjọ kó tó dá 5,000 naira máa kọ́kọ́ bẹ̀rẹ̀ wá ṣọ́ọ̀ṣì ojú àlà. Pásítọ̀ Kasala mo ṣẹ̀ jáde Coma tí mo rush débi ni arábìnrin kan tí mo ṣe operation fún hospital mo gbàgbé ọ̀bẹ sínú ọkàn ẹ̀. ẹ gbàgbé ọ̀bẹ sínú ọkàn ẹ̀. wàhálà ó dẹ̀ gbàbẹ̀ jáde láyé. lè kádà yaba rédè mako láyọ̀ kò ní kúre. ẹ jẹ́ kó kúre sẹ́. kò lè kúre sẹ́. ẹ jẹ́ kó kúre. ó yá èló lẹ máa gbà. now you are talking ọmọ mi now you are talking. èló ló fẹ́ fún mi. iṣẹ́ yẹn ò rí ní ìlówó lórí bẹ́yẹn náà mo lè fún yín 12,000 àbí 12,000 kan ti pọ̀ ju 11,500 ti wà òkè. ṣé ẹ rí àwa pásítọ̀ ilẹ̀ máa ń rí fín mo dẹ̀ lè fi ogún ọ̀run bí ẹ ṣe pé bí ẹ ṣe bá ń ṣe nìyẹn mo ṣẹ̀ṣẹ̀ lálàá tí mo ṣe babaláwo tán ni tí mo dẹ̀ sọ fún ọmọ ọfá mi pé jọ ṣe 3 million sí mi ó dẹ̀ ṣe 3 million sí mi torí pé mo lọ ti pàdé àwọn ẹlẹ́yẹ. now àwa pásítọ̀ ẹ̀ kí n appreciate wa appreciate wa tó ti yí ẹ bẹ́yẹn máa lọ mi ò ní jowó ẹ. ẹ kúrò ń bẹ́ẹ̀ jọ kí ló ń ṣe yín ẹ rẹ̀ ń ṣe bí ìwèrè látàárọ̀ kẹ rò bóyá àwa náà gbádùn dénú ni no wetin you take me for ẹ kúrò ń bẹ́ẹ̀ jọ àwa ti gbàgbé yàn sí Coma rí fún 4 days adẹ̀ débẹ̀ lọ́jọ́ kẹrẹ àrí pé ó ti kú. èmi kọ́ mo ṣàgbẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe ṣùs láti ṣe nǹkan ẹ̀ nìyẹn. bó ṣe ṣùs láti ṣe nǹkan ẹ̀ nìyẹn tó ló gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ yín ni àbí ẹ̀yin lẹ gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀. kí ló ń dòwó kí ló ń dòwó pásítọ̀ Kasala kó ṣáàtì dòwó kò tiẹ̀ gbọ́n kankan kí ló ń dòwó kí ló ń dòwó. ló ṣe arábìnrin yẹn tó gbé mi ìpìrán ló ń jà Dr. Coma yìí ó dẹ̀ fẹ́ pàṣẹ àṣìlẹ́sàn sí láàárọ̀ yìí torí ara ń kan mí mo ṣẹ̀ jí lójú oorun ni. ṣe mọ àwọn kọ́ṣítọ́mà yín tẹ́ ẹ nílànà ṣá tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣògùn owó tẹ́ ẹ sọ fún wọn bẹ́ẹ̀ lè ṣe wọ́n tún dé padà láàárọ̀ ẹ̀ ṣá wọ́n tún jí débí bẹ́ẹ̀ náà ṣá. kí ló ń dọ̀lá kí ló ń dọ̀lá. ẹ sọ fún wọn pé a máa ṣe kán máa bọ̀. pásítọ̀ Kasala kó ṣáàtì ìjọpẹ́ o ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́.